àwa olórin sólórin tó jẹ́ àwọn àgbààgbà olórin yẹn àwọn ò mú níbi ìjà láàrin ara wọn gbogbo kinní yẹn ó ti ń ṣe tipẹ́tipẹ́ níbi fújì so ó máa ń make àwọn kan ó máa ń break àwọn kan so but most times. bàbá mi jẹ́ olóògbé Alhaji Ayiki Muhammed Olúṣọlá Messiah. nígbà tí bàbá yín wà ní Ṣakí tó ń kọrin àwọn onífújì ní ìwòlẹ̀ tún gbúrò ẹ̀ ní Ṣakí. Àtàndá ti dé o Katsina ti dé o pẹ̀lú ètò tí ẹ ti ń retí. Àlàǹgèrè. bàbá jẹ́ èèyàn kan tó jẹ́ pé ìsọwọ́ kọrin tiwọn àti ìsọwọ́ pattern tó máa ń lò fi kọrin wọ́n create ẹ̀. ṣe lè fún mi lẹ́sàmpù rú nǹkan tí dáàdì yín ń kọ́ ńgbà tán wà láyé. Àlàǹgèrè. tí bàbá wa Alhaji Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Òṣùpá tó fi ń jàǹgbà ẹ̀ kì í ṣe ìjà là máa ń pè kí la máa ń pè ohun tá máa ń pè ní. ọmọdé lágbà ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká jọgbọ́. ìlú Ṣakí yẹn la wà tá a ti gbọ́ nípa olórin kan tó ń jẹ́ Messiah. wọ́n ní Messiah yìí jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àgbà olórin tá a ní nílùú Ṣakí ń bí títí dé Ìṣẹ́yìn tó fi dé Kìṣí ti dé. ṣùgbọ́n bàbá náà ti jáde láyé díẹ̀ ọmọ wọn wá ní wọn bóyá wọn faṣẹ́ yẹn lé wọn lọ́wọ́ ni o bóyá wọn dẹ̀ lẹ́bùn ẹ̀ ni o a máa gbọ́ látẹnu wọn ẹ kọ́kọ́ fún wọn lórin náà. ìgbàlá ni kò sí fẹ́ ọkàn ẹnìkan ò lè láyé gbó ó lè lò gbà kó pẹ́ kó dalẹ́ ò níbi ìgbà ṣùgbọ́n kó lè kọjá àsìkò tó kọ bí ò gbalẹ̀ ikú àjàgbà mọ́ lọ́wọ́ ká ló gbà wá bó ṣe tọ́ torí pé ìwà tábà ò láyé máa ròyìn lọ́la. ok ẹ ń forin yẹn sọ̀rọ̀ bàbá yín nìyẹn àbí. bẹ́ẹ̀ni. ta ni bàbá yín gangan. bàbá mi jẹ́ olóògbé Alhaji Ayiki Muhammed Olúṣọlá Messiah tán wá láti ìdílé agboolé olówó jíà ní Ṣakí Ọ̀yọ́ state. iṣẹ́ wo náà ṣe. wọ́n jẹ́ gbajúgbajà olórin wọ́n jẹ́ oníṣòwò náà wọ́n ṣe àwọn businesses káàkiri bíi òwò rice so wọ́n sì jẹ́ ẹni tó jẹ́ pé ó já kíkanjú tó fẹ́ràn ìgbìyànjú gbà kéékèèké làwa wà tá a mọ̀ pé olórin ni bàbá wa jẹ́ tó yẹ pé nígbà yẹn tí wọ́n bá lọ ṣó a máa ń tẹ̀lé wọn lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó yẹ pé tó bá jọ wọ́n bíi àdúgbò bíi táwa bá wà so wọ́n máa gbé wa lọ àṣìkéré náà a máa mọ̀ pé olórin ni. so ọmọ olórin ni yín ẹ̀yin lọmọ bàbá Messiah tó ń kọ fújì. bẹ́ẹ̀ni. nígbà tí bàbá yín wà ní Ṣakí tó ń kọrin àwọn onífújì ní ìwòlẹ̀ tún gbúrò ẹ̀ ní Ṣakí. onífújì wọ́n pọ̀ lóríṣiríṣi bíi bàbá wa Alhaji Karim Ayinde Selika bíi Alhaji Calypso Alamu Calypso onífújì làwọn náà. So gbogbo wọn bẹ́ẹ̀ Alhaja Kudirat Waka Queen Fuji Waka làwọn kọ bọ ẹ̀wọ̀n Waka ti Fuji náà ó fara pẹ́ ní Ṣakí yìí náà. bẹ́ẹ̀ni àtàwọn bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. kí lẹ lè sọ nípa bàbá yín. Alhaji bàbá wa jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ẹ̀bùn bíi kí wọ́n ní natural voice pé unique voice ẹ̀wọ̀n pé Fuji ohun oríṣiríṣi níbi Fuji so ìsọwọ́ kọrin tiwọn àti ìsọwọ́ pattern tó máa ń lò fi kọrin wọ́n create ẹ̀. ṣe lè fún mi lẹ́sàmpù rú nǹkan tí dáàdì yín ń kọ́ ńgbà tán wà láyé. Alhaji máa ń kọrin bíi wọ́n lè ní. Bànjí bábí náà ní banjo àfínjò kọni Alájà igi bí náà ní banjo àfínjò kọni kò sẹ́ni tó mọ̀ láà ló mú babaláwo dífá ojoojúmọ́ ṣe ohun tó tọ́ nígbà tó tọ́ ọ̀rẹ́ mi ṣe ohun tó yẹ nígbà tó yẹ o àkókò dúró dẹni kọ̀ọ̀kan òwúrọ̀ lọ́jọ́ o. àwọn ni ọgbọ́n rẹ̀ làákàyè ní ti bàbá yín. báwo lẹ́yìn ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. láti kékeré tí mo wà yẹn náà mo ti máa ń tó jẹ́ pé tí mo bá ń gbọ́ orin bàbá àbí olórin fújì ẹni music tí mo bá ń gbọ́ tó bá jẹ́ fújì àwọn olórin lókìkí tí mo fẹ́ràn tí mo sì máa ń gbọ́ ní wọn dáadáa bíi bàbá wa Dr. Sikiru Ayinde Barrister bíi bàbá wa Alhaji Wasiu Ayinde K1 the ultimate Alhaji Wasiu Alabi Pasuma bàbá wa King Dr. Saheed Òṣùpá gbogbo wọn bẹ́ẹ̀ mo máa ń gbọ́ ní wọn mo sì fẹ́ràn orin wọn dáadáa. so báwo lẹ́yìn ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí. gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí mo wà ní kékeré mo bá ń gbọ́ orin mo máa tún un dákọ fúnra mi
tó fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olórin fújì gbogbo wọn ni mo fẹ́ràn orin wọn tí mo ṣe wá ń gbádùn orin wọn. So ní gbogbo ìgbà yẹn tí mo bá ṣeré àbí tí mo wà lọ́yẹ̀ ara mi tí mo enjoy ara mi, mo máa ń dá orin gbọ́ tẹ́ pé màá sì máa dá ọkọ̀ fúnra mi. So yàtọ̀ sí pé mo jẹ́ ọmọ olórin, mo jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ sí orin fújì gan. ṣé kí dáàdì yín tó kù láyé lẹ ti ń kọrin ni àbí lẹ́yìn tán jáde láyé? Gbogbo ìgbà tí dáàdì fi ń bẹ láyé àwò tiẹ̀ lérò páwa lè kọrin rárá. kí lẹ̀ ń ṣe ńgbà tán wà láyé? A ṣì wà ní sùkúl, ọmọ kékeré ni wa. So ìgbà tí dáàdì kú ló di pé eré gan làwa fi ń ṣe, àwa kàn wò pé kì báyìí. ọdún wo ni dáàdì kú yẹn? Wọ́n kú ní August 24, 2007. Bí 18 years ago. Bẹ́ẹ̀ ni sà. So ẹ ti wà ń dìṣẹ́ fújì ń sìn láti bí. Mo bẹ̀rẹ̀ kò tí ju bí 2016-15 náà lọ. Okay. Officially. Gbogbo wà tí mo fi wà ní school, iṣẹ́ tí field tí mo wà, because course tí mo ṣe human resource management kò really relate mọ́ orin. But títí pé orin jẹ́ ẹ̀bùn tó jẹ́ naturally tẹ́ pé kí n má serious gan tó bá di bí orin màá máa kọrin lọ, màá ṣe máa compose. Ẹ ti lọ Mẹ́kà ni? Bẹ́ẹ̀ni. Ṣé kí bàbá tó kú lẹ lọ Mẹ́kà? Rárá o, 2018 ni mo lọ sí àjò. Ìdíṣẹ́ fújì náà lẹ ti di. Bẹ́ẹ̀ni. Ẹ dárúkọ yín gan àgbórúkọ látàárọ̀. Orúkọ mi ni Alhaji Semiu Alao Messiah. Semiu Alao Messiah. Bẹ́ẹ̀ni. Now, ìgbà tí bàbá kú lẹ bẹ̀rẹ̀ ṣe fújì, báwo ló ṣe wá dihun tẹ́ bẹ̀rẹ̀ sí mú láti ìgbà yẹn títí di ìsìn? Nígbà yẹn pẹ̀lú àtìlẹ́yìn àwọn olólùfẹ́ Alhaji Aiki Messiah àti àwọn family àti everybody, àwọn ọ̀rẹ́ alábàáṣe, gbogbo wọn náà gbárùkù tì mí pé ọmọ yìí ó lẹ́bùn kíní yìí o, tán sì support mi. So ó fún mi ní more courage láti bẹ̀rẹ̀ iṣẹ́ orin fully. Ìgbà tí wàá bẹ̀rẹ̀ yẹn, kí ni àwọn màmá sọ? Gẹ́gẹ́ bí òbí máa kọ́kọ́ bẹ̀rù náà pé iṣẹ́ orin kíní kan. So gbọ̀ngbà táwọn èèyàn fún gbé ohun tó lọ́n bá kádàrá mọ́yàn ní. Ẹlẹ́ṣẹ̀ kíní kan course human resource management. Ẹ wá ń kọ fújì. Bẹ́ẹ̀ni one way or the other ó sì tún relate mọ́ fújì náà, because a bá sọ̀rọ̀ nípa fújì à ń sọ pé kíyàn kóyàn jọ ni. Bẹ́ẹ̀ni. So èèyàn sì ní oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ kálukú bíi band boys ẹ mọ̀, èèyàn máa ní láti mọ bí èèyàn ṣe relate mọ́ wọn. So ó máa rọrùn fún mi láti lo ẹ̀kọ́ tí mo kọ́ yẹn láti relate mọ́ àwọn àgbàlagbà tá a jọ ń ṣe tẹ́ pé àwọn àgbàlagbà lẹ́jọ́ ń ṣe. Kódà àwọn tó bá dájú wa ṣiṣẹ́ àwọn jọ ń ṣe tán sì tún wà pẹ̀lú wa. Wow, so gbogbo àwọn band boys bá dì yín àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn àjọ ń ṣe náà. That's good. Ìgbàlẹ̀ fọ́ọ̀mù lẹ́wà bẹ̀rẹ̀ gangan officially. 2016 ni mo bẹ̀rẹ̀ officially. Record mélòó ni bàbá ṣe? Record tán ṣe ó pọ̀ o. Bọ̀ mo ṣe lè ka àwọn kan bíi All Rounder, Kioda, Solution, ó pọ̀ lóríṣiríṣi. Tí dáàdi yín ṣe. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́yìn tí wá dá dúró yẹn mélòó lẹ́yìn ti ṣe? Ọyọ kan ni mo ṣe, mo release 2023. Ọ̀pọ̀ ìkan ṣì wà lójú. Kí lẹ pè title ẹ̀? Perception. Ẹ fún wa díẹ̀ ń bẹ̀. Perception tèmi lórí ilé ayé pọ̀ torójú méjì láyé ni o. Ayé lójú méjì bí ìlú dúndún máa ní. Ohun tó kọ sí ẹ máa lóye ẹ sí tiẹ̀. Ó tún lè ní bómìíràn tó yẹ ẹlòmíì sí o. Ló ṣe yẹ káwọ́ mọ̀ lórí ọ̀rọ̀ ayé ta kókó púpọ̀ ẹ̀rí kò ṣeé tú. Ènìyàn burú ọmọdé ẹ̀kọ́ rẹ̀ mi má finú tọ́yàn o. Ènìyàn ló burú jù nínú ẹ̀dá ayé. Èṣù ta ló burú ẹgbọ́n náà ta ló lè rí o. Ká má ìdí ká fi ju èyí tarí o. Ká sáfẹ́sùn kó má lè bá ṣe ní. Ká sáfẹ́hàn ju bá ṣe sáfẹ́sùn lọ. Ọ̀pọ̀ èèyàn ló burú ju èṣù lọ o. Àwòrán èèyàn ò sọ pé ká rọ́ọ̀kàn wọn. Fújì ó jẹ́ nǹkan tó jẹ́ pé dóná àwa olórin sólórin tó jẹ́ àwọn àgbààgbà olórin yẹn, àwọn tí máa ń mọ̀ lọ́kàn ara wọn pé kíní yìí o àwọn ò mú níbi ìjà láàrin ara wọn, ṣùgbọ́n àwọn olólùfẹ́ dìtú pé àwọn fans tí wọ́n bá sọ̀rọ̀ pa fújì fans náà ni lódì pẹ̀lú pé eléyìí lè mi fẹ́ àwọn lè mi fẹ́. Irú mo ṣe wà nísìn kò sí olórin tí mi gbọ́, mo máa ń gbọ́ orin bàbá wa Dr. Sikiru Ayinde Barrister, mo máa ń gbọ́ orin K1 The Ultimate, so tó jẹ́ pé gbogbo orin wọn èyí tó bá ti gbádùn tèmi èmi enjoy rẹ̀ lọ nìyẹn gẹ́gẹ́ bí olórin. Ọ̀tún lọ́dọ̀ àwọn fans ẹlòmíì ẹni tó bá nífẹ̀ẹ́ sí so ní ó fẹ́ kódà kó dìjà gan wọn ò kí ẹ̀ láti ṣe anything torí pé òkè wọ́n á wò pé
ẹni báyìí làwọn tẹ̀lé tó bá di pé kí n kọ orin Lake Dr. Sikiru Ayinde Barrister mo máa ń gbọ́ àwọn ojì sí wọn dáadáa. ẹjẹ ń gbódì sí wọn kan. ayé tó tó ilé ayé èlé aráyé àkàmọ̀ra ayé ìṣọwọ́ onílù lẹ́yìn mo fẹ́ kẹ́ ṣàlàyé ohun tó ń pè láyé o ayé òní Àyìndé nǹkan mi bàbá lámúdà orúkọ mẹ́rin láyé ń jẹ́ bábí mi lórúkọ táyé ń jẹ́ fún mi lówó orí mi o ó bá lànà kò rí Elédùmarè má ṣe ní bàbá Èkó lásán mo láìkò ní wọ̀nyẹn náà ẹni tí tó bá ti jọ mọ́ bí old school yẹn Pàṣọ ńkọ́. Àlàbí ọjọ́ yẹn máa rè ó Pasuma Jíbọ́lá tí wọ́n ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọmọ ló padà lọmọ tí wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ wa ní àdúró máa jàgàn má sáré àṣàjù láyé. Saheed Òṣùpá ńkọ́. ká fi Jósè dìde gẹ̀rẹ́ jẹ́ ká fi Jósè dìde akúkú tí Jósè tẹ̀lé kẹ́ o lẹ́gẹ̀ẹ́ ló bá jẹ́ ìgbẹ̀dẹ̀ mú jó bá wá lò tó lè kú bí tàtẹ̀yìnwá ìwọ pẹ̀lú jábẹ́ àṣìkè bàbá sókú. Àwọn òrírí wo lẹ ti ní nígbà tẹ́ ti bẹ̀rẹ̀? Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà. Ìrírí ó pọ̀ lóríṣiríṣi o ṣùgbọ́n ohun tó máa ń ṣẹlẹ̀ ni pé iṣẹ́ tí èèyàn bá ń ṣe tí ń dùn mọ́yàn tí wọ́n ṣe enjoy pé èèyàn ń ṣe kò sí nǹkan kan tó bá jẹ́ bí challenges àbí ọkọ̀ ó máa kó. Àwọn àgbà olórin wo lẹ ti pàdé rí? Àgbà olórin mo jẹ́ nǹkan tó máa ń tijú ìṣòro kan tí mo lé ní ẹ̀mú kan tó lórí. Ṣé onífújì ń tijú ni? Tí mo bá fẹ́ kọrin ní ṣòó nìkan náà èmi tijú bọ̀ tó bá jọ mọ́ mi pé kíni mo máa ń jẹ́ nǹkan tó jẹ́ pé ìwà so most of the time mo máa fẹ́ràn wọn mo sì máa ń support wọn mo sì máa ń follow wọn ẹ̀kọ́ ayé ti di ayé social media but mi ò irú bàbá wa nísìnyí bàbá wa Alhaji Ramoni Akanni Ògbómọ̀ṣọ́ náà wà lÓgbómọ̀ṣọ́ bàbá mi náà jẹ́ àtijọ́ wà ní dáadáa pé mo máa ń lọ sọ́dọ̀ wọn gbogbo àwọn Alhaji Hafiz Adigun lọ́yọ̀ọ́. Alhaji Hafiz Adigun lọ́yọ̀ọ́ ti ẹ̀rántí tán ga báyà bí. Kí ni ìmọ̀ràn tẹ́ tí ẹ fẹ́ báwọn èèyàn sọ ń pa ọ̀rọ̀ fújì generally? Ohun tí èmi rí sí ni pé kí àwọn èèyàn ká try láti provide especially àwọn bàbá wa tán wà níwájú tán wà lókè bí àwọn bàbá wa King Dr. Saheed Òṣùpá bàbá wa Alhaji Wasiu Ayinde Marshal Alhaji Pasuma Wasiu Alabi Pasuma pé kán try láti blend àwọn ọ̀dọ́ náà dóònà wọ́n ti ń ṣe o because lẹ́nujọ́ mẹ́ta yẹ pé the rate táwọn upcoming artists tó jẹ́ àwọn fújì tí ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi ń push bí àwọn fújì wo ló push out báyìí. bírú Messiah Alani nìbàdàn Idris Aloma nìbàdàn Alhaji Tidi Leda pé ìṣọwọ́ promote wọn náà wọ́n ti wà níta tipẹ́ tó tún help wọn kò ju pé èdè àìyedè tó ṣẹlẹ̀ láàrin bàbá wa Alhaji Wasiu Alabi Pasuma àti bàbá wa Alhaji Ode Currency so dóònà ìfẹ́ náà ní gbogbo ẹ̀ at least one way or the other tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo kinní yẹn ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ níbi fújì so ó máa ń make àwọn kan ó máa ń break àwọn kan so but most times ó máa ń favour a lot of people because nǹkan báyẹn ó máa ń jẹ́ kí fújì tún ní more fan kìí ṣe jà la máa ń pè ohun tá a máa ń pè ní power bí power touch eléyìí bó máa ń pè kàn ní pé okay fine èmi ò ju ọ́ ìwọ ò ju èmi mo ṣe báyìí fún ẹ èmi mo kọ́kọ́ ṣe báyìí so gbogbo nǹkan báyìí náà ìfẹ́ ni ò ìjà fẹ́ ni o ṣe pé tí yẹn bá wò dáadáa yẹn ò gbà àwọn ènìyàn mo take it serious so káwọn èèyàn máa ẹwù gbà tí bàbá wa Alhaji Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Òṣùpá tó fi ń jàǹgbà yẹn ẹlòmíì fẹ́ lè sọ pé ìjà yóò lè parí mọ́ láyé so ìgbà tó lọ́sìn ní pé fine ìgbà tó yá nísìnyí best friend ni wọ́n tó jẹ́ pé online bá ṣe máa ń follow wọn gan wọ́n ti close ju bí tẹ́lómi lérò tẹ́lẹ̀ gan lọ so nǹkan tó sì jẹ́ ìwúrí tó sì jẹ́ dùnú fáwọn náà. sọ ẹ wá ń gba àwọn àgbà òṣèré yẹn láwọn bẹ́ẹ̀ ni kọ́ńtà láti promote more kọ́ńtà láti promote okay fine nísìnyí okay ẹni lẹ́bùn eléyìí náà lẹ́bùn eléyìí wọ́n push wọn more síta ẹ wò pé nísìnyí irú àwọn hip hop ń sìn wọ́n ti make provision fún kódà next coming generation wọ́n ti make provision fún
so ní Fuji line náà ọmọ tí kan ti pé oríṣiríṣi àwọn ọmọ àtọ̀dọ́ àtàwọn ọmọ kéèké tó ń bọ̀ wọ́n ní confidence kan sì ti ní chance wípé kì í find out grand ti wà nílẹ̀ fáwọn láti. Alhaji Semiu Alao Messiah ni a ti ń gbà lálejò. Òde eré ṣe kò síbi tẹ́ ti lè lọ ṣeré tán bá. Kò síbi tí àti àwọn bolẹ̀ ti lọ ṣeré rí. Ibi oníyàwó yìí. Ẹ nílùú àwọn olúwolẹ̀ ti dárí. Gbogbo àwọn francophone country wọ́n bí èmi ní Burkina Faso, Benin Republic. So àwọn ti bẹ̀ dá yín mọ̀ dáadáa. Àgbà pé ibi iṣẹ́ ń pé ọ̀dọ̀ wa ń bí báyìí. Ó súnmọ́ nìyẹn. So ibi táwọn ṣiṣẹ́ sí. Sáwọn ní Fuji wà ń Burkina Faso náà. Gbogbo àwọn Fuji wà ń bẹ̀. À ń lọ Burkina Faso, à ń lọ Kútọ́nù. Ṣọ́dẹ̀ gbọ́ Yorùbá. Wọ́n gbọ́ Yorùbá, àwọn Yorùbá mẹ́ta pé tá a bá ń ṣeré ń bẹ̀ gan, ẹ rò pé Nàìjíríà la wà ní. But àwọn ní Fuji náà wà ń bẹ̀. Àwọn Fuji wà ń bẹ̀. Ètò aláǹgẹ̀rẹ̀ ń lọ Burkina Faso ń lọ Kútọ́nù. Now, ẹ fẹ́ sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yín fún àwọn tó bá fẹ́ ṣeré. Official line tá a máa fi ń gba booking 070-333-11191. Lẹ́ẹ̀kan sí. 070-333-11191. Tọ́n bá fẹ́ pè yín fúnra yín, ṣé nọ́mbà yín náà nìyẹn? Nọ́mbà yẹn náà ni WhatsApp. Gbogbo ẹni tí a bá fẹ́ pè wọ́n àbẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ àbí ìlú òyìnbó lẹ́yìn wà ọmọ Ṣakí nìyẹn àbí kò síbi tán sì lè ṣeré o. Ẹ rí pé aṣọ bàbá wa kan lẹ́nujọ́ mẹ́ta yìí, bàbá wa Sẹ̀líkà nínú àwọn ògo Ṣakí. Ẹ tún fún wọn lóhùn orin ká máa fi yẹn káàdì ẹ̀. Dékúnlé wa lóyìn lóhùn Messiah mi Aláwádé o. Unpredictable Fuji Messiah, ikọ̀ olókun ọ̀la Messiah mi ọmọ dúdú, alóyìn lóhùn táyé ń fẹ́ o. Ẹni a bá ṣe lóore tó nítọ̀ ń kọjá alẹ̀ tí ò bá dúpẹ́. Bí ọlọ́ṣà tó kò ní lẹ́rù lọ ní Fuji Messiah mo dúpẹ́. Fẹ̀yìn olólùfẹ́ mi pátápátá o. Ìbànújẹ́ ò ní kọ̀yìn láyé. Orí burúkú ò ní kọ̀yìn láyé. Ẹ ṣàmì kẹ́yìn má ṣe rógùn àkóbá. Ẹ ṣe gan kò ní bàjẹ́ o. Thank you very much. Kèlédì gbàǹgbà àtàgbà àtọmọdé kájọ máa gbẹ́tò yìí o.